wọ́n sọ̀rọ̀ epo àwọn á di 200 á di bàbá. Ẹ fọkàn balẹ̀ a máa gbé wálẹ̀. ẹ lọ fọkàn balẹ̀ ẹ lọ fọkàn balẹ̀ ẹ lọ fọkàn balẹ̀. bó ti ṣe ìlérí ọ̀hún nìyẹn o ṣùgbọ́n lọ́wọ́ tí ó dórí ipò náà ló tẹ̀lé ohun tíjọba Buhari là kalẹ̀ tó sì kéde ẹ̀ lédè òyìnbó wípé fuel subsidy is gone. ìtumọ̀ èyí ni pé kò sí ohun tó ń jẹ́ ètò ìrànlọ́wọ́ lórí epo bẹtiróòlù mọ́ níbi tí nǹkan ti yíwọ́ nìyẹn o níṣe ni àwọn elépo bẹtiróòlù gbé sókè lálá látìgbà náà ni nǹkan ti yíwọ́ tí àìsè lè kókó bíi ojú ẹja. Fuel subsidy is gone. Wòlíì Ọlágúnróyè Faleyimu ọmọ ọlọ́wọ̀ máa dẹ̀ ọmọ ọlọ́dún gbogbo ti bóde o bẹ́ẹ̀ ló tẹnumọ́ dáadáa wípé èyí ni ohun tí yóò máa ṣẹlẹ̀ nínú ìjọba Bọla Tinubu. pé lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ká má expect inú ti nǹkan bó ń ṣe sọ ìjọba yìí ó máa worst ju ti Buhari lọ ó máa worst ju Buhari lọ ṣùgbọ́n ẹni tó bá súnmọ́ Ọlọ́run òun ló máa rí èrè tó súnmọ́ gidigidigidi ìyá máa jẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹlòmíì tó ní adẹni tí ò ní lé awọ́ọ̀sì gan bọ́lọ́run ṣe sọ̀rọ̀ nítorí pé ìbínú òun wọ́n tó wọn ti release messiah yẹn òun láti fi bínú òun sórílẹ̀-èdè wọ́n lè mọ̀ tóun bá fi bínú òun sórílẹ̀-èdè wọ́n máa sọ pé òun ràn wọn tó ránṣẹ́ iṣẹ́ ni wọ́n máa mọ ìyàtọ̀ ẹ̀ àwọn tó sọ̀pọ̀ àwọn tí inú wọn ń dùn tó ń sọ̀pọ̀ gọ́ọ̀mẹ̀ntì tó wà wájú yìí tó bá yá gbogbo àwọn náà ló ṣe máa padà lẹ́yìn gọ́ọ̀mẹ̀ntì yẹn wọ́n máa padà lẹ́yìn ẹ̀ tuntun wọ́n á padà gbogbo nǹkan ló sì máa wá tí mo sọ ní júùnì náà pé nǹkan tó máa wọ́n sì jù bẹ́ẹ̀ yẹn lọ the redress máa jábọ́ tó jẹ́ pé wọ́n ṣe máa protect ní Nàìjíríà. wọ́n ṣe máa protest. bẹ́ẹ̀ ni wọ́n máa protest fún gọ́ọ̀mẹ̀ntì. bàbá tí a bá wò lára láti bá tí ìjọba yìí ti dé ìjọba Bọ́lá Ahmed Tinubu àwọn àti pé gbogbo tí wọ́n ti fi dùn wá fọ́gbọ̀n ọdún fógójì ọdún fáìmọye ọdún nípa ipò dídìmú Nàìjíríà lẹ́nu ní ọ̀dọ̀ àwọn ọmọ Yorùbá ní aṣáájú ti ń ṣe ọmọ Yorùbá ní olórí kọ́sítọ́ọ̀mù ọmọ Yorùbá ní olórí ọlọ́pàá tó ga jùlọ Nàìjíríà lẹ́nu àtàwọn míì bàbá ṣé ẹ rí i pé eléyìí bí ìgbà àkọ́tún ló jẹ́ fún ìran Yorùbá ni. nǹkan tí àwa nídìí táwa ń béèrè lọ́wọ́ Ọlọ́run yàtọ̀ sí ti nǹkan tí gbogbo yín ń béèrè. a sọ tẹ́lẹ̀ pé Ọlọ́run sọ pé náà mẹ́tẹ̀ẹ̀ta % tó lè gbẹ́rù orílẹ̀-èdè yìí gbòòbí náà wọbẹ̀ náà ìnira bá orílẹ̀-èdè bá ti kú wọbẹ̀ àti sọ. nǹkan tí àwa ń béèrè táwa rí ni pé bí ìyá ti fẹ́ ju orílẹ̀-èdè yìí àwọn tó ń fún sípò ọmọ wọn àti ìyàwó wọn náà máa jà sí àtọjọ́ tó ti ń fún wọn sínú ipò àwọn Akínlóye Akínjídé tó ń kó millions of nairas ṣé ìyà òjò wa ń gbà yín gba iye austerity nìyẹn ìgbà yẹn là wà lọ austerity ìyà ń jẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹni tó ń fi sípò fún ara ẹ̀ ní ipò tí wọ́n fi fún kí ló fẹ́ dà bí ó ṣe pé kí ìlú orílẹ̀-èdè ó ṣẹ́tù ara nǹkan táwọn ń sọ mọ́ nìyẹn pé ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè yìí ọ̀pọ̀lọpọ̀ wa mú ìránṣẹ́ Ọlọ́run àti mùsùlùmí àti kírísítẹ́nì nǹkan táwọn ń jà àdùn bí wọ́n ṣe máa rí jẹ kọ́mọ̀ mi ké fámìlì kan wà nípò kí rí jẹ bẹ́ẹ̀ wọn ro fúṣà àwọn ọmọ tó ń bọ̀ lọ́jọ́ iwájú àwa ti rí Ọlọ́run tó fi hàn wá àríbi fúṣà ọjọ́ iwájú ṣe máa rí àríbi fúṣà ọjọ́ iwájú máa ṣe rí òun làwa fi ń sọ pé kí Ọlọ́run kó jẹ́ kí mẹ̀sáyà yẹn jáde ẹ jáde kẹ lọ ra ta akẹ́mọ̀ bá ta ṣe rí. ìgbà tí wàá jáde báyìí ṣáàdúró ràn ni. bẹ́ẹ̀ni tó ti ń sìn tó ti yẹn so ẹ wò bí ìlú ṣe rí ẹ wo oríṣiríṣi àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ kí orílẹ̀-èdè kó dẹ̀rọ̀ ẹlòmíín wà àti jẹun èdè nísìnyí ìpani ẹlòmíín tó ń jẹun sì kì í jẹun yó ẹlòmíín ò lè lọ bí iṣẹ́ ní ọ̀sẹ̀ kan owó mọ́tò kí ìlú dẹ̀rọ̀ là ń sọ kí ọmọ kan wà nípò nǹkan tá a ní nìyẹn ọmọ wa bá wà kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe snake tán wà snake tán wà north ló pọ̀ dùn bẹ́ẹ̀ tó bá ní kó máa debate
tí wọ́n bá fẹ́ debate tí wọ́n bá fẹ́ sọ pé majority kind vote àwọn náà ti ní ayé kì í ṣe ayé ológun la wa ayé alágbádá la wa. bàbá kí lọ́nà àbáyọ kí la lè ṣe ṣáàdúrà ò lè ṣiṣẹ́ ni títí lè sáyà ọba tí ì dé ṣáàdúrà à lè gbàdúrà kalẹ̀. àwa ń sọ fún yín nǹkan tá a ti sọ padà la máa ṣàlàyé fún wọn yìí a sọ fún wọn pé inú àwọn òjíṣẹ́ Ọlọ́run tó wà lórílẹ̀‐èdè yìí wọ́n gbàdúrà fún orílẹ̀‐èdè yìí àti mùsùlùmí àti kírísítẹ́nì o àtẹ̀sí kẹta bí ìjọba kan máa ṣe wọbẹ̀ táwọn máa gbàdúrà fún táwọn máa rówó tí wọ́n máa gun aeroplane náà wá kéde èsì gbàdúrà ò lè ràn òun lọ́lọ́run sọ pé few people ló ń gbàdúrà pé kí mẹsàáyà jáde lórílẹ̀‐èdè kó lè rọ̀ wá lọ́rùn ṣùgbọ́n àwọn tí ó pọ̀ àwọn tó pọ̀ jù tí ò gbàdúrà tí ò tọrọ àwọn ló pọ̀ jù ìdí tí Ọlọ́run fẹ́ fi sọ pé orílẹ̀‐èdè yìí ni ẹni ìjọba tó bá ṣe yìí kí ìjọba yẹn tó máa le tí gbogbo èèyàn mọ̀ àwọn gan-an náà tí gbogbo èèyàn mọ̀ táwọn alálé wọn gan-an máa sọ fún wọn pé dáàdi àdúrà yín ò gbà o torí bí Nàìjíríà ṣe léyìí o tó máa sọ fún àfáà àti kìrìsìtẹ́nì àti wòlíì bẹ́ẹ̀ nǹkan tó lọ́n fẹ́ fàyọ nìyẹn pàṣẹ dáàdi àdúrà yín ò gbà o nígbà tó bá rà tó ń rí gbogbo èrò tó súnmọ́ tó ń jìyà á mọ̀ pé àdúrà wọn ò gbà kì í ṣe pé àlejò Ọlọ́run ò ṣòro ṣùgbọ́n fíù ní nǹkan tó ń jà á dùn díẹ̀ lè wọ́n lè ti explain lẹ́ẹ̀kan kí Yorùbá wà ń post kó ṣe kinní kankan tẹ́ bá wà ń post kí ló ṣe ìwọ̀n ló fẹ́ dẹ orílẹ̀-èdè yìí ẹlòmíì wà kò ní lówó láti rán ọmọ ẹ̀ ní iléèwé ní nǹkan tá a bá ń bọ̀ yìí ẹlòmíì àti wọ mọ́tò lọ bí iṣẹ́ wàhálà ló sálárì tẹ́lòmíì gbà kò tó ó bọ́ sówó mọ́tò ní bẹ́ẹ̀ni pé lọ sí ìjọba ni. ṣùgbọ́n ṣáájú àsìkò yìí sà ni ó ti rí báyìí Nàìjíríà ọ̀rọ̀ epo yìí Tinubu kọ́ ló yọ o. ẹ ní sùúrù ó ti wà ń bẹ̀ ní sùúrù ó ti wà ń bẹ̀ pé òun ó ti wà ń bẹ̀ pé sọ́sídì yẹn pé kí wọ́n yọ. bẹ́ẹ̀ni. wọ́n ti ṣe ju ẹ̀wọ̀n kìíní náà ṣe june 30 náà ṣe dá. bẹ́ẹ̀ni. kò tí ì tó àkókò ẹ̀ tí Tinubu announce lẹ́yìn náà òyìnbó tó ṣèlè sà ló ṣe pẹ́ńsì ló ṣèlè sà o tí wọ́n bá yọ kó òun ẹgbà tó bá bọ́ síbẹ̀ ó yẹ kó fi tọ́ wa lọ tó bá fẹ́ ṣe ẹni sùúrù o wọ́n á dẹ̀ debate house wọ́n á ní kó wo gbogbo ìlú o tá bá yọ kíní yìí o ìlú máa le o wọ́n lè yáwó ṣèbọn gba loan tẹ̀bí àwọn báńkì ṣe ya wọn ní $500 million bó ṣe wọlé ṣé wọ́n lè yáwó láwó ní tí wọ́n bá búkú owó yẹn mọ́ bọ́jẹ́tì wọ́n á yáwó náà wọ́n á dẹ̀ ṣe nǹkan tó máa di ara ọ̀lọ́run wọ́n tó yọ sọ́sídì nǹkan tó yẹ kí wọ́n ṣe ni pé ó yẹ kí wọ́n jẹ́ kí rìfánárì wà ẹ̀dà wọ́n fẹ́ tà á ni o kí wọ́n ṣe kí wọ́n máa operate tàbí kí rìfánárì wà kó bẹ̀ sí máa operate kí wọ́n tó ṣe ẹ̀sùn ẹgbẹ́ rẹ̀ ní alternative kan kẹ́ tó sọ pé ẹyọ kí ní ẹ̀bọ̀ kò sí alternative ṣùgbọ́n ní Buhari fi sọ̀rọ̀ ń sìn pé wọ́n ṣe ń bọ̀ wá bá wọn lé láti wá bèrè pé báwo lòun ṣe níjọba yìí ṣe wọ́n ṣe ń bọ̀ wá gba advice lọ́wọ́ wọn. Buhari. bẹ́ẹ̀ ni pé báwo lòun ṣe níjọba yìí ṣe yóò ti ń sìn so dábàá fẹ́ rú Nàìjíríà kan táwa ń gbàdúrà lé lórí ni tí Ọlọ́run bá wà lẹ́yìn èèyàn tó bá yàn án láàrin oṣù kan tí tọ́lọ́run bá yàn èèyàn kó òun fẹ́ kó léde ṣéǹjì o tèmi ń gbà tó bá sọ́jọ́ wọ bẹ̀ ó dẹ̀ lọ gbogbo gbèsè tá a jẹ ló ṣe kíni ó rárá ó dẹ̀ sùn ó tún fowó sílẹ̀ gbogbo àwọn tó ṣàánú àwọn bẹ̀ sí mú owó wọ́n ṣàánú àwọn bẹ̀ sí mú owó yóò ti ń sìn àsùn owó yẹn ó tún mú owó síbẹ̀ káwọn ọmọ nínú kúnà kan tó ṣe kíni kan tó wá ná owó kan tó ná owó yẹn tí ó ti ń sìn láì bàtà yẹn jẹ gbèsè tó ń sán tán eléyìí tó kù ìbá díẹ̀ náà ni so bó ṣe dé nìyẹn tẹ́bá tẹ́ ṣe nǹkan túbọ̀ mo máa gbówó lérí sí ni mo sọ fún tó bá tó stage tí ó ti ń sìn wọ́n ṣe máa protect. àyà protesting. gbogbo akọ èèyàn kan kiri ti jẹ́ pé oríṣiríṣi ló máa ṣẹlẹ̀. ṣé bí ló máa fà á ni. nígbà tí nǹkan bá bẹ̀ sí gbówó lérí sí tí nǹkan túbọ̀ máa wọ́n sí kò sì lè reduce nǹkan túbọ̀ máa wọ́n sí ni so ó dẹ̀ máa fa protect fún aráàlú lóye mo ti sọ fún yín pé epo yìí mo ti sọ fún yín lọ́jọ́ yẹn bó ṣe máa increase ju 500 yẹn nígbà tẹ wá June
mo ní ẹ bá ba lọ títí ó lè á wọ 1,000. bá ṣe ń bá ọ̀tá bẹ́ẹ̀ ni àfitá bá bẹ ọlọ́run lórí ẹ̀ ni torí ìgbà tí àwọn mẹ́kàtà wẹ́ bẹ̀ sí ń tajà tí wọ́n ń sìn dollars mo ti sọ fún lọ́jọ́ mo ní Tinubu tó ń pariwo ó máa sọ dọ́là di 200 mo sọ fún pé kò lè reduce ẹ̀ tẹ́ bá lọ market at now sìn ẹ̀ mo yẹ tó ń ta dollars ní báńkì náà tí ó ti ń sìn ẹ gbàgbé yẹn tí ẹnìkan bá ní mírèkù kan ìdán kan lòun fẹ́ pa fún Nàìjíríà tí Nàìjíríà máa ṣe òun ṣe kinní kankan irọ́ ni Ọlọ́run ti sọ fún mi pé láàrin oṣù mẹ́fà tí ìjọba ẹ bá change kí n fi iṣẹ́ Olúwa sílẹ̀ kó dà yẹ pé kì í ṣe òun lòun rán mi iṣẹ́ torí changes kan bá bá orílẹ̀-èdè. láàrin oṣù mẹ́fà àkọ́kọ́ aṣáájú. bẹ́ẹ̀ ni láàrin oṣù mẹ́fà tó bá change òun ló sọ fún mi pé bí mo sọ pé mo máa fi iṣẹ́ Olúwa sílẹ̀ kí n fi sílẹ̀ kí n mọ̀ pé kì í ṣe Ọlọ́run ló bá mi sọ̀rọ̀ pé èṣù ló bá mi sọ̀rọ̀ òun ni ó dìgbà kì í ṣe Nàìjíríà nìkan mo repeat ẹ̀ fún yín ó dìgbà tí mẹ́sáyà ẹ bá dé lára máa tu Nàìjíríà àti gbogbo àgbáyé kì í ṣe Nàìjíríà nìkan ni wàhálà tí wọ́n máa bẹ̀rẹ̀ mo ti sọ fún yín kọjá mo kà ní ìjẹta pé àwọn wọn daṣẹ́ sílẹ̀ ní Ghana lórí ọ̀rọ̀ epo lọ́hùn kì í ṣe Nàìjíríà nìkan mo ti sọ àsọtẹ́lẹ̀ so kì í ṣe ọ̀rọ̀ Nàìjíríà nìkan bọ́lọ́hùn ṣe sọ nìyẹn ìtẹ̀ papọ̀ pé bó kú ọjọ́ kan pé Buhari ń padà bọ̀ bá wá ṣe lórílẹ̀‐èdè ṣé kò ṣe mo lálẹ́ lọ́dún mẹ́jọ yà á pé ṣé kò lọ́dún mẹ́jọ yẹn májèmú tọ́lọ́run dá ó dìgbà yẹn ká tó ní peace nǹkan tó Ọlọ́run sọ pé ìlérí tóun ṣe fún kò yí padà rárá òun ló sọ fún mi pé tó bá fi pé oṣù mẹ́fà tí ìjọba yẹn bá yí padà tí ò bá wọ́ọ̀sì yìí tó Buhari lọ kí n fi iṣẹ́ yìí sílẹ̀ àjẹ́ pé ìṣòro bá mi sọ̀rọ̀ pé òun ṣe Ọlọ́run. ọkàn balẹ̀ a máa gbé wálẹ̀. Alore TV Alore TV nílé ní lókòrè ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye